Ǹjẹ́ ẹ̀yin náà ti gbọ́ nípa ohun tó ṣẹlẹ̀ sí Kókó Zaria àti ìgbésẹ̀ tí ilé-ẹjọ́ gbé lórí ẹ̀? Ṣé ẹ rántí pé nǹkan bí oṣù méjì sẹ́yìn ni Lawori, òṣèré orí ìtàgé kan tó jẹ́ òṣèrékùnrin, jáde síta láti wá ṣàlàyé fáwọn èèyàn lágbàáyé nípa ohun tí Kókó Zaria ṣe fún un lóde ayẹyẹ kan tó wáyé ní ìlú Èkó, ìyẹn Ìdí-Mùdè, léyìí tó jẹ́ wípé Lawori ni wọ́n pè síbi ètò náà gẹ́gẹ́ bí olùdarí àti atukọ̀, ìyẹn MC, ṣùgbọ́n tí gbogbo ẹ̀ padà polúkúmuṣu lẹ́yìn tí wọ́n fi ìgò fọ́ Lawori lórí tí ó sì ṣe bẹ́ẹ̀ dèrò ilé ìwòsàn. Lẹ́yìn èyí ni Lawori fẹ̀sùn kan Kókó Zaria pé ó mọ̀ nípa bí wọ́n ṣe fi ìgò fọ́ òun lórí àti wípé ibi tí wọ́n ti fi ìgò fọ́ òun lórí yìí, ibẹ̀ ni Kókó Zaria jókòó sí. Iwájú ibi tó jókòó gan-an ni wọ́n ti mú ìgò tí wọ́n fi fọ́ òun lórí yìí. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Lawori gbé ọ̀rọ̀ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá, láti bẹ̀ ó di rẹ́rẹ́ mú nílé ẹjọ́. Ní báyìí, ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí wọ́n lọ fi Kókó Zaria pamọ́ ná fún ìgbà díẹ̀, ìyẹn kí wọ́n lọ fi sí remand títí di ìgbà tí ìdájọ́ yóò fi wáyé lórí ẹjọ́ náà. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn sọ wípé kì í ṣe Lawori nìkan ló ń ṣe iṣẹ́ náà, kì í ṣe pé òun nìkan ló ń dún, pé ó ṣeé ṣe kó jẹ́ wípé MC Olúọmọ ni onílù tó ń lù fún ìrùmí Lawori tó fi ń takú kọlẹ̀ pé àfi kí ilé-ẹjọ́ fìyà jẹni tó hùwà yìí. Bó tiẹ̀ jẹ́ pé ohun tó ṣe fún un náà kù díẹ̀ káàtó, ṣùgbọ́n ṣá, awo ní ń gbáwo nígbọ̀wọ́, àti wípé ọ̀rọ̀ náà làwọn èèyàn wò gẹ́gẹ́ bí ohun tí wọ́n lè yanjú láàrin ara wọn. Tẹ́ ẹ bá sì gbàgbé pé ìjà wà láàrin Kókó Zaria àti MC Olúọmọ ṣáájú kí ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé, tí ìjà náà kò sì tíì parí. Bákan náà ló jẹ́ wípé tímọ́tímọ́ ìmùlẹ̀ àti alátìlẹyìn tòótọ́ ni Lawori jẹ́ sí MC Olúọmọ, gẹ́gẹ́ bí Lawori fúnra rẹ̀ ṣe fìdí ẹ̀ múlẹ̀. Èyí ló fà á tí ọ̀pọ̀ èèyàn fi ń sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé MC Olúọmọ mọ̀ọ́mọ̀ fẹ́ fìyà jẹ Kókó Zaria ni, ló ṣe ń lo Lawori gẹ́gẹ́ bí irinṣẹ́, àti wípé ló ṣe gùn lé ìṣẹ̀lẹ̀ tó wáyé sí Lawori yìí gẹ́gẹ́ bí ọ̀nà kan pàtàkì láti fi ìyà jẹ Kókó Zaria. Bákan náà làwọn kan sọ pé ọ̀rọ̀ náà kò le tó bẹ́ẹ̀, kò ju ohun tí wọ́n lè yanjú láàrin ara wọn, kélégbèrègbé kélégbèrègbè, kí gbogbo ẹ̀ lọ dìrọ̀ mọ́ igi ìgbàgbé. Ṣùgbọ́n ṣá, kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn àjájẹ́ yìí ń kọ́, ìyẹn làkàdí tó wà láàrin MC Olúọmọ àti Kókó Zaria. Ó ṣeéṣe kó jẹ́ wípé èyí gan ló tún bu epo sínú iná ọ̀rọ̀ náà tó ti ń jó. Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa òfin ṣe sọ, wọ́n jẹ́ kó di mọ̀ pé ẹ̀sùn tí wọ́n fi kan Kókó Zaria yìí jẹ́ èyí tí wọ́n lè gba onídùúró sí, àmọ́ ìdí tí ilé-ẹjọ́ fi ní kí wọ́n lọ fi pamọ́ sí àhámọ́ tó sì kọ̀ láti gba onídùúró Kókó Zaria ni ohun tó ṣókùnkùn sí gbogbo èèyàn báyìí. Ní báyìí o, níbi tí ọ̀rọ̀ náà dé dúró, ó dàbí ẹni wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ń bá Kókó Zaria ṣẹjọ́ báyìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ìwé àtẹ̀gbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtẹ̀gbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí, lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ, ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde, ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú
Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.